ẹ tún kú dédé àsìkò yìí níbi tí ẹ ti ń wò wá jákèjádò àgbáyé. Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ tún wò ó lóní bẹ́mbẹ́yẹ́kẹ́ lórí ètò Kí ni kí n ṣe. Pẹ̀lú mi mo ní Comrade Brown. Comrade Brown wọ́n fi yín. A kí yín olóòtú, a kí gbogbo ilé, ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́, Àmín. etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di, Àmín. a máa rí ṣe. Àmín. Tọ́ mo kí yín olóyè Òtúnṣínà. tó a kú kó lè dà eléyìí tí gbogbo wa ń bá kiri Ọlọ́run á jẹ́ kó dà fún gbogbo wa. Àmín. Tọ́ ọ̀rọ̀ kan ló tún délẹ̀ wá yìí tó tún fi tó wa létí tá a tún gbé síta lórí ètò Kí ni kí n ṣe. Obìnrin ọ̀hún kò forúkọ rẹ̀ síta. Kí sì ló ṣẹlẹ̀ láàrin òun àti ọkọ rẹ̀? Ó ní àwọn jọ bẹ̀rẹ̀ eré ìfẹ́ wọn, ìgbà tó yá àwọn ṣe ìgbéyàwó tí gbogbo ẹ̀ sì ń dùn, kódà àwọn jọ ń fọwọ́sowọ́pọ̀ tí ìtẹ̀síwájú sì ń dé bá ayé àwọn. Ṣùgbọ́n nígbà tí ìgbésí ayé bẹ̀rẹ̀ tán lójú méjèèjì, ìyàwó ó rí tajé ṣe, ìyàtọ̀ ń dé bá ọkọ náà ń rí tajé ṣe, ṣùgbọ́n ọwọ́ ìyàwó ó dí sówó ju tọkọ lọ, ìyàwó ló lọ́jọ́ kọ lọ. Lẹ́yìn ọ̀rẹyìn ẹ mọ̀ pé ìfẹ́ tó wà láàrin wọn ó ṣàlàyé pé ó dán mọ́rán, wọ́n jọ ń tẹ̀síwájú. Ó dijọ́ kan ni ọkọ wò pé ẹ wá o, ó yẹ kóun tiẹ̀ ralẹ̀. Ìyàwó náà ní bẹ́ẹ̀ ni ó yẹ ká ralẹ̀ o. Ọkọ sì ní ó dà, òun lówó lọ́wọ́ ẹja wálẹ̀. ń bẹ̀rẹ̀ sí wálé ilẹ̀ kan tí wọ́n wá rí, ilẹ̀ yẹn iye tí wọ́n fẹ́ ta owó ọkọ ọ̀ka. Ìyàwó láti bọ́ sínú ilé, ó kó lára owó tiẹ̀, ó bá a dán mọ́ wípé kówó yẹn kó lè tó ra ilẹ̀ tọkọ fẹ́ rà. Ó jẹ́ 3 plots. Wọ́n ra ilẹ̀ ọ̀hún. Nígbà ó ṣe ni ẹni tó nílẹ̀ bá tún wá ké báwọn pé wá ń bí, mo fẹ́ talẹ̀ yòókù, òun ní ìdí owó ni, ọmọ òun fẹ́ rìnrìn àjò. Ọ̀dà èló ni ilẹ̀ tó kù? Ó ní ilẹ̀ wá ìkà ló kù. Ó ní iye tó ń sì fẹ́ tàárè, ọkọ ò lówó lọ́wọ́, ṣùgbọ́n ìyàwó lọ kówó jáde, wọ́n ra ilẹ̀ yẹn náà. Ìgbà tí wọ́n sì ra ilẹ̀ alákọ̀ọ́kọ́, ọkọ kọ síbẹ̀ nínú ìwé tí wọ́n ṣe pé Mr and Mrs lágbájá, ẹ má jẹ́ ń dárúkọ wọn. Ilẹ̀ ẹlẹ́ẹ̀kejì náà ìyàwó tún ní, ọkọ ní ó yá forúkọ ẹ̀ sí, ìyàwó gan ló ní àrárá o, ẹ mọ̀ pé ẹ̀yin ládé orí mi, ẹ jẹ́ àtúnjọ kọ orúkọ ara wa sí, kákọ Mr and Mrs lágbájá sí. Wọ́n tún ṣe bẹ́ẹ̀, wọ́n kọ sí. Ẹ̀yìn ọ̀rẹ́yìn ọkọ bá lọ fẹ́yàwó mi. Bó ṣe fẹ́yàwó mi, ìyàwó rẹ̀ ó bínú, ṣùgbọ́n nígbà tó yá ṣe mọ̀ wọ́n á pa ẹ̀rọ sí obìnrin nínú pé ẹ̀mẹ́ lọ́lọ́run wí. Ó gba kámú pé ó dá òun ti gbà, ṣùgbọ́n àwọn oníkálukú ti bẹ̀rẹ̀ sí gbé lọ́tọ̀ọ̀tọ̀. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni ọkọ ìgbà tí kò bá, ìyàwó sì ló ń gbé ọkọ gan tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n báyìí ìgbà tí ò dẹ̀ sí ibi tọ́kọ ti fẹ́ máa rówó ni ọkọ bá sọ wípé òun ní tòun o, òun á ta ilẹ̀ o, torí ẹ mọ̀ ọkùnrin nígbà tí ó ṣòwò ó sì ti fẹ́ yàwó mi sílé, ló bá ta ilẹ̀ 3 plot ẹ̀. Ìyàwó ò sọ̀rọ̀, ìyẹn ìyálé ni o, olónílẹ̀ rẹ̀ ń bá òpó tó fi ṣe, ó talẹ̀ yẹn. Ìgbà ó tún ṣe sáà, ìyàwó tilé tuntun tó ṣẹ̀ fẹ́, ìyẹn ti bímọ, wọ́n ti ń ṣe láì fún wọn lọ, ṣùgbọ́n ṣàdédé ni wọ́n tún nílò owó nínú ilé, ẹ mọ̀ ìnáwó ìtàn. Ọkọ wò pé ibo lòun tún lè náwó sí o, ló bá lọ náwó sí ilẹ̀ wọn ìkà tí ìyàwó rẹ̀ rà. Ṣùgbọ́n ẹ má gbàgbé wípé orúkọ kan náà Mr and Mrs lágbájá, Mr and Mrs lágbájá náà ni wọ́n fi sí ìwé yẹn, orúkọ òun tí wọ́n ṣe. Nígbà tí ó fi wá fẹ́ tajà yẹn, tó fẹ́ talẹ̀ ẹ báyìí, ó ti wá di wàhálà. Kódà wọ́n ti kówó gan fún ẹni yẹn ọ̀kan tí ìsanwó tán ni lórí ọ̀rọ̀ ilẹ̀ yẹn, wọ́n ti san díẹ̀ gan fún ọkọ lára ẹ̀. Ibi tọ́rọ̀ wá dé yìí níyàwó bá gbọ́, níyàwó bá tètè gbé jáde pé wàhálà ti wà o, ẹgbà ń o. Ó wá ń sọ fún pé wá ń bí, ó mà ló nílẹ̀. Ìyàwó ní lémi tó jẹ́ pé ilẹ̀ rẹ̀ alákọ̀ọ́kọ́ gan mo fún ọ lówó kún, ẹlẹ́kejì èmi fúnra mi ni mo ra nǹkan mi, ló wá sọ wípé ìwọ ló nílẹ̀ báyìí. Ó wá ní káyé ń gba òun wípé òun ò sì mọ̀ báyìí kóun tó ṣerú àwọn oore bẹ́ẹ̀ nígbà yẹn. Ọ̀rọ̀ lélẹ́yìí o, ojú ilẹ̀ yìí fi wò ó, kí sì ni kò ṣe lórí ètò
kí ni kí n ṣe? Mo kì í káàbọ̀ lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ n bẹ̀rẹ̀ látọ̀dọ̀ olóyè Yunus Olùṣínà. tó lákọ̀ọ́kọ́ mo kọ́kọ́ kí obìnrin yẹn wípé ó kú fọmọnìyàn ṣe, ó dẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run ọba lọ́kàn, ó dẹ̀ fi ìfẹ́ ó fi bá ọkọ ẹ̀ lò gẹ́gẹ́ bí obìnrin kó tó di pé ọkọ fẹ́yàwó. Ìyàwó yẹn kọ́ mo tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ lé lórí púpọ̀ bí kò ṣe ìwà tí arákùnrin yẹn hù, ìwà àìníbẹ̀rù Ọlọ́run, ìwà àìlóòótọ́ náà ni ìgbésẹ̀ tí ọ̀gbẹ́ni yẹn gbé. Tírú wọn bá wà ní ibi iṣẹ́ ọba tó sì wà ní ààyè àti ṣe àkóso owó, irú wọn ni àwọn tí wọ́n máa ń hùwà àjẹbánu, tí wọ́n ń kó owó ìjọba, owó ìlú tí wọ́n ń kó jẹ. Ọ̀rọ̀ yìí ò ní ìṣì rárá, kò sì ní ariwo kan púpọ̀ lórí. Mistake kan tí obìnrin yẹn ṣe ojú wípé Mr. and Mrs. tí wọ́n fi ralẹ̀, mistake kan tó ṣe nìyẹn. Ṣáṣìṣe ni Mr. and Mrs. Àṣìṣe ni lábẹ́ òfin. Àwọn tó mọ̀ nípa òfin wọn máa onímẹ́dùn pé Comrade Brown wà ní ìjókòó lórí ọ̀rọ̀ yìí. Wọ́n á yànnàná ẹ̀ dáadáa ní ipasẹ̀ òfin lórí ìyẹn, because anything tẹ́ bá ti kọ Mr. and Mrs. sí, tẹ́ wá lo surname kan ṣo, rárá kò bá a mú rárá àtọ̀. Irú Mr. and Mrs. Fashola. Bẹ́ẹ̀ni, tẹ́ bá rí kódà nínú ẹ̀sìn Islam, obìnrin orúkọ bàbá ẹ̀ ló gbọ́dọ̀ máa jẹ́. Bẹ́ẹ̀ni orúkọ bàbá ẹ̀ ló gbọ́dọ̀ máa jẹ́ nílé ọkọ. So nínú òfin gan sef kò yẹ kí tó bá ti ń di pé àwọn máa yànnà láàrin yẹn dáadáa lábẹ́ òfin o, tó bá ní pé ẹ fẹ́ ra nǹkan pé ó ṣe yẹ kó kọ́ gangan kọ́ ni wọ́n ṣe kọ́ yẹn, Mr. Láńgbájá àti Mrs. Láńgbájá. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ló wà, ó ti lọ lábẹ́ òfin tó bá gbé dé kóòtù. Bẹ̀tì nínú eléyìí tí wọ́n ṣe mistake kan ṣo tó wà níbẹ̀ tí obìnrin yẹn ṣe, òun nìyẹn. Ṣé tẹ́ wá sọ bẹ́ẹ̀ ni pé obìnrin yẹn ò lè jàre ọ̀rọ̀ yìí? Kì í ṣe pé kò lè jàre. Tí ó bá dé ilé ẹjọ́, mi mọ̀rú ìgbéyàwó tí wọ́n ṣe, bá jẹ́ ìgbéyàwó alárédè tí wọ́n kí òrùka síra wọn lọ́wọ́ tó jẹ́ ti kóòtù náà ni wọ́n bá ṣe. Nígbà tí ìgbẹ́jọ́ bá bẹ̀rẹ̀ sí lọ, ẹ rí wípé at the end of the day wọ́n á dá ọkọ yẹn, wọ́n á dá ní ẹjọ́ lórí wípé ilẹ̀ yẹn nígbà tó ti jẹ́ pé ó ti ní àwọn ẹlẹ́rìí báwo wọ́n ṣe ra ilẹ̀, ta ló kówó fún àwọn onílẹ̀, gbogbo àwọn yẹn náà ni wọ́n máa ọkọ ló kówó lẹ̀. So gbogbo irú àwọn eré àyẹn, gbogbo irú àwọn eré àyẹn, obìnrin yẹn àti jàre lórí ọ̀rọ̀ yẹn nílé ẹjọ́ ó ṣe kìíní díẹ̀. Tó bá jẹ́ pé transfer ló bá dẹ̀ ṣe, tó bá jẹ́ transfer tó dẹ̀ tí àkọọ́lẹ̀ sì wà nílẹ̀ pé òun ló transfer owó sí ọkọ ẹ̀ ní àkókò yẹn. Tọ́kọ bá lòun fi pamọ́ sí lọ́wọ́ ńkọ́? Ọkọ rẹ̀ so àárín yẹn lábẹ́ òfin mo mọ̀ pé Comrade Brown wọ́n á tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn dáadáa. Àmọ́ ní ìjẹ́mọnìyàn ni èmi lè sọ̀rọ̀ lé lórí dáadáa. Ìjẹ́mọnìyàn ọmọlúàbí, ọkọ yẹn ti bà ìjẹ́mọnìyàn jẹ́.
ní orí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí, nítorí ẹ̀rí ọkàn gbọ́dọ̀ sọ fún un wípé ìyàwó mi náà ni ó máa ní ilẹ̀ yìí. Kódà eléyìí tí ó 3 plot, ìyàwó yìí ò tún béèrè pé owó tí mo máa yá kún owó yìí bá mi kó ńgbà tó ta rẹ̀, ìyàwó yẹn ò béèrè. Ìyàwó yẹn wò wípé òun sábìímọ fún un, gbogbo nǹkan tó wù kó máa ṣiṣẹ́lẹ̀ ọmọ òun náà ló sì ní, tí ó ti yé nísìn tìmọ́ tó bá yìí ń gbọ́ bùkátà lórí ọmọ ìyẹn ọkọ o, àmọ́ bóyá ó ti ṣe ní pátápátá tégún daṣọ borí tó ti dá gbogbo àwọn ọmọ sọ́dọ̀ obìnrin o. Bẹ́ẹ̀ irú ẹni tó dẹ̀ lè máa hùwà báyìí gan ṣe, kódà mi mọ bí àárín yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀, èmi ń presume pé gbogbo bùkátà àwọn ọmọ gan á ti wà lọ́wọ́ àkàtà obìnrin yẹn. So ṣe rí kọkùnrin yẹn máa ro àkókò yìí, kó máa ro ìgbẹ̀yìn, kó máa ro gbẹ̀yìn. Then ìyàwó tó sì ṣẹ̀ṣẹ̀ fẹ́ náà tó wà lọ́dọ̀ ẹ̀ yìí, kí ìyàwó yẹn náà kó tí ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ yìí kó má yọ̀ láyọ̀ jù o, nítorí pàǹṣán tó fi na ìyálé ó wà lájà fún ìyàwó yẹn náà nísìnyí ó yẹ kóun náà máa fura ipe tóun gan bá tiẹ̀ ní dúkìá bí ọkọ yìí náà ṣe fẹ́ ṣe fóun lórí ẹ̀ náà rí, because awuyewuye yìí náà yóò ti dé tí ìyàwó, nítorí nígbà tí ìyálé ti pariwo síta náà ni yóò ti dé tí ìyàwó. Àmọ́ tí ó bá ń rò wípé ṣùgbọ́n ni ọkọ sì ń gbọ́ tiẹ̀ ní àkókò yìí, tó sì ń wò wípé tí wọ́n bá kúkú talẹ̀ náà òun lòun máa jẹ tó pọ̀ ń bẹ̀, ìyà ó jẹ ò lórí ẹ̀ dáadáa, nítorí ọkùnrin yìí ó sì máa hùwà àgàbàgebè fún òun náà. Bí ó jẹ́ ní ipa ti ọ̀rọ̀ oní property, yóò hùwà ẹ̀ fún lọ́nà ọbòmíì náà, kì í ṣe ẹni téèyàn gbára lé, kì í ṣe ẹni téèyàn gbọ́kàn tẹ̀ bíi tí ń kò kéré mọ́. So ní ojú ìwòye tèmi, àmọ̀ràn tèmi lè gba ìyálé ni pé tí àwọn ẹbí bá wà tí ó lè ní àwọn ẹbí ọkọ àtàwọn ẹbí tiẹ̀ náà tí wọ́n lè fi ọ̀rọ̀ yìí lọ̀, tí wọ́n á dìde sí ọ̀rọ̀ yìí, nítorí ìkọ̀rọ̀ inú ìfẹ́ náà ló ń jẹ́ kó máa ṣe tó ń ṣe nígbà tó ń ṣe. Kódà fágánsẹ̀ nígbà náà gansẹ̀ àwọn fámìlì tiẹ̀ gan ó lè máa sọ fún wọn pé ọkọ òun ló ra gbogbo nǹkan yẹn, kó má jẹ́ kí wọ́n mọ̀. Bẹ́ẹ̀ ni àmọ́ kẹ́nìkan má rò pé òun ń ṣe nǹkan pamọ́, pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ mọ́, ẹni tí ò tí kú ò tí mọrúkú tí ó pa òun. So gbogbo irú nǹkan tí ọkọ yẹn ṣe tí kì í ṣe pé mò ń dá lẹ́bi o, nítorí òun ló mọ ohun tó rò kó tó máa ṣe irú nǹkan tó ń ṣe yẹn. Àdẹ̀ tí gbọ́ tẹnu ẹ̀ o, tẹnu ìyàwó náà ni ìta gbọ́ tó sọ wípé kí ni kóun ṣe. Àmọ́ tó bá ṣeé ṣe wípé kí a gbọ́ ti ẹnu ọkọ náà kó tiẹ̀ rojọ́, ìkàkọ́ ni ó rojọ́, ìkàkọ́ ni ó dáa. So tóun náà bá rojọ́ ẹnu tiẹ̀ tá a gbọ́, because nírú àwọn irú ètò báyìí ẹnìkan ló máa ń sábà sọ̀rọ̀ pé kí ni kóun ṣe. So inú nǹkan tó tẹ́ni ẹ̀ dẹ̀ máa sọ, ẹni tó bá fẹ́ rojọ́ náà ṣàì tí ó dùn pé kí àwọn èèyàn lè fi fún òun ní àmọ̀ràn lé lórí, á ṣàṣọ. So tẹ́yẹ́ ó bá ṣeé ṣe tí olóòtú bá lè, tí wọ́n fọ̀rọ̀ lọ̀, tí wọ́n bá lè pé tí àwọn lè bi ọkọ ẹ̀ náà léèrè ọ̀rọ̀, ẹ̀bi ọkọ náà léèrè láti lè mọ̀ kí ni. Ìyẹn ìyàwó kò fẹ́ kí ọkọ mọ̀ pé òun mú ẹjọ́ wá. Tó bá jẹ́ bẹ́ẹ̀, kò sí nǹkan kan tí a lè gbà ní àmọ̀ràn ju pé tó bá lè bá àwọn àgbààgbà ilé ọkọ àti ilé tiẹ̀ náà, wọ́n lè bá wọn dá sí kí wọ́n rojọ́ ń bẹ̀ kó tó di ọ̀rọ̀ ilé ẹjọ́, kó tó di ọ̀rọ̀ kóòtù. Nítorí tó bá dọ̀rọ̀ kóòtù, ìṣe òfin ni wọ́n fẹ́ fi tọ̀. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé níta gbàgbà, àwọn àgbààgbà sì mọ ọgbọ́n tí wọ́n sì lè fi tò ó, tó jẹ́ pé ọkọ á fi
sọ ìdí ìṣòdodo ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ property yẹn tí wọ́n á sì yanjú ẹ̀ ní ìtùbí ìnùbí lójú ìwòye tèmi bẹ̀tì nítọ̀nà òfin Comrade Brown wà níjókòó láti là wá lọ́yẹ̀ dáadáa lórí ẹ̀. ẹ ṣeun Comrade Brown ọ̀rọ̀ rẹ o oríwájú yín. wọ́n kí gbogbo ilé wọ́n jẹ́ kí àwọn bàbá tó ti ń sọ̀rọ̀ látara ẹ̀ ṣe. ọ̀rọ̀ àmọ̀ràn mi sí obìnrin yẹn ò ní pé alákọ̀ọ́kọ́ ibi tí ọ̀rọ̀ yẹn ti lè yanjú kóòtù. láàrin mọ̀lẹ́bí bọ́ láàrin àwọn bàbá tí wọ́n ní tán lọ pé. ẹni ọkùnrin tí ó bá ní conscience kò ní go to that level láti fẹ́ ta property ìyàwó ẹ̀ láti fi lọ bọ́ obìnrin yìí kò ní conscience kò tó bá lólùbáwí gan ni á ro tàwọn tó máa bá a wí kó tó gbégbèsè ọ̀ kó lọ sọ́dọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tí wọ́n lè bá wọn investigate matter yẹn ṣùgbọ́n mistake ńlá tí ọ̀pọ̀lọpọ̀ obìnrin ṣe tí mo fẹ́ ka lákèsì kẹ́niyẹn náà dẹ̀ mú tiẹ̀ bẹ́ẹ̀ a máa ń jẹ́ kí heart wa control brain wa púpọ̀ náà àwọn obìnrin. láwọn obìnrin. yes a kì í jẹ́ kí brain wa fún brain láàyè láti ṣiṣẹ́ láti control heart. tá a bá wà ní relationship kan ẹ jẹ́ ká kọ́kọ́ máa gba ọpọlọ wa láàyè ntọ́kàn wa ń fẹ́ yẹn tó bá ti send signals ọpọlọ ntọ́pọlọ bá sọ oníkẹ́ dá padà sí ọkàn yín bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ti ní mental problem nínú irú àwọn issue yìí èmi ni mo ti ẹ̀ jókòó yìí mo ti ṣe ọ̀pọ̀lọpọ̀ case lórí irú àwọn ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ yẹn. now ìfẹ́ wà lóòótọ́ ẹ lè jọ nífẹ̀ẹ́ ara yín kẹjọ collaborate láti máa jọ ṣe nǹkan á jẹ́ irú ọkùnrin tó jẹ́ pé tó bá ra property ti orúkọ yín ní ọ́fíìsì tí bá ra tèmi náà tí bá fi sí orúkọ ẹ̀ ṣe hàn pé a ní 50-50 ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ṣe mistake tó bá ti fẹ́ forúkọ lẹ̀ ọkọ á máa fi Mr and Mrs ra property ká ní Mr and Mrs Olúwalógbọ́n nígbà tẹ́ bá sì jọ wà lẹ́jọ́ ní property yẹn níjọ́ tẹ́ ọ̀tá yín bá ti kú tí another person ti di Mrs àbíjọ́ tẹ́ bá ti kọra yín tí ẹ jẹ́ orúkọ Olúwalógbọ́n yẹn mọ́ ọjọ́ yẹn ni property yẹn ti di ìyàwó tuntun tí tọkọ yín bá fẹ́ so ẹ̀yin obìnrin ẹ yé ṣe mistake máa ra property kí ẹ máa fi àbí ọkọ yín fẹ́ ra property kó jọkọ yín gan ló fẹ́ rà ẹ má gbà kó fi Mr and Mrs rà. owó ọkọ wọn ló fi rà nǹkan. irọ́ o tó bá fẹ́ forúkọ ara ẹ̀ rà kó fi rà ká mọ̀ ṣùgbọ́n kó wá ní Mr and Mrs tó bá fẹ́ kó kọ Mr Jamiu Olúwalógbọ́n and Mrs Kabira Olúwalógbọ́n ìyẹn ló fẹsẹ̀ yín délẹ̀ o ṣùgbọ́n tí ò bá ti ṣe bẹ́ẹ̀ tó ra property tó ń lo Mr and Mrs in fact tó bá fẹ́ ìyàwó mi tí ò burú mọ́ fún tẹ́ bá kọra yín automatically ìyàwó yẹn wà entitled to that property àwọn ọmọ yín nìkan ò lè dá ní property tọkọ yín ni. ìyẹn ni pé gbogbo ìyàwó tẹ́ni yẹn ní náà jọ máa ṣí àyẹ̀ náà. yes Mrs more especially Mrs tó wà nínú ẹ̀yẹ tó wà on point tẹ́ bá kọ ọkọ yẹn tí Mr and Mrs bá wà kó fẹ́ ìyàwó mi lẹ́yìn kó ti register orúkọ ẹ̀ ní Mrs kó ti change orúkọ ẹ̀ sí Mrs tí gbogbo ayé ti mọ̀ pé ìyàwó lágbájá ni tó bá papòdà lọ́la property yẹn láì bímọ fún ó wà entitled to half of that property. ṣe pé in the process tẹ́ rò pé ẹ ti fẹsẹ̀ ara yín dilẹ̀ ṣe lẹ́sù ti ara yín òun lọ́ ṣe máa ń sọ pé obìnrin afọ́jú lòfin tó gbé ìwọ̀n àti dàda ní kò mọ́tọ́ ẹ̀rí ló mọ̀ so kó lo orúkọ ẹ̀ méjèèjì tí ò bá lórúkọ ẹ̀ méjèèjì sí property tó bá rà ó kọ orúkọ ara ẹ̀ sí tó bá kọ orúkọ ara ẹ̀ sí automatically báyọ̀ ẹ fẹ́ra yín legally o àwọn ọmọ yín wà entitled sí property bàbá wọn tó bá kọ̀ bímọ síta ló jẹ́ pé ọmọ yín àti àwọn ọmọ tó wà ní ìta lọ́dọ̀ ní property ṣé ẹ̀ get but tó bá ti jẹ́ pé orúkọ Mr and Mrs lólo property yẹn táwọn ọmọ tí bàbá wọn yẹn tí tẹ́ bá wo àwọn tó tún wà lọ́jíkà dáadáa ibi tó tún burú sí tá bá wò tó bá sọ pé Mr and Mrs kí ló ti ń jẹ́ Mrs yẹn tó bá mú half ní property yẹn half tó kù tí another Mrs bá tún wà tó bímọ fẹ́ nìyẹn half tó kù yẹn àwọn ọmọ yín àtàwọn ọmọ yẹn lọ́jọ́ máa pè ṣe to get wọ́n á tún jọ pín half yẹn ni. ìyẹn pé tọkọ bá mú half tí àwọn ìyàwó míì náà tó bá tún. half tó kù in fact half tó kù yẹn gan
tí ìyàwó ní tí ọmọkùnrin ní pín ìyẹn Mrs new Mrs half tó wá kù tí ó jẹ́ ti bàbá tí ó jẹ́ ti Mr yẹn tí Mrs yẹn bá tún bímọ òun àtàwọn ọmọ ẹ̀ àwọn ọmọ ẹ̀ tún lẹ́tọ̀ọ́ sí half yẹn. àìmọye cases bẹ́ẹ̀ tó ń drag in court òyìnbó ló ń dá wàhálà lẹ́yìn òyìnbó yẹn ló ń dá wàhálà lẹ̀ so ẹ bá ti fẹ́ máa English ẹ ra English dey shoot ẹ jẹ́ máa ṣe document ẹ má máa ṣe document alábẹ́ ilé àwọn ẹ bá mi tá àpọ̀ ẹ make sure pé legal document tí lọ́ọ̀yà tó ní credibility kó bá yín ṣe ni ẹ gbé fún typist níta kóòtù yẹn. ẹlẹ́ẹ̀kejì ni pé in process tẹ́ fi jọ fẹ́ra yín nǹkan tí ní tí tọkọ yín ní tọkọ yín èyí ṣe tọkọ yín ní tọkọ yín mo ọ̀nà ọkọ mi mo ọ̀nà ọkọ ẹ lè dáa kó má ní problem irú case kan mo ṣe ọkọ yẹn wà òkè ó ń take responsibility lórí àwọn ọmọ ẹ̀ àti ìyàwó ẹ̀ òṣìṣẹ́ airport ni ó ní accident ó kú nígbà tó kú bàbá rẹ̀ àti ìyá ẹ̀ lọ gba gratitude ọlọ́gba gratitude ẹ̀ níbi iṣẹ́ tó níyàwó tó ná mọ́ ilé tí 4 bedroom flat tí bàbá yẹn tún kọ́ kalẹ̀ wọ́n tún láwọn fẹ́ lọ tà á tó bímọ 3 tó níyàwó táwọn ọmọ sì wà fún ọmọ sì kéré kan tó wá gbé mátà yẹn wá sí ọ̀dọ̀ mi lọ́ọ̀yà kan ló lead wọn wá sọ́dọ̀ mi kí n tó wá lé àwọn bàbá yẹn síàsíà tírúwà yóò bá sí bẹ́ẹ̀ ẹbí máa gba property yẹn bàbá yẹn ní ọmọ yẹn ní bravery náà ló ń bọ̀ wọn àti ìyàwó wọn so kí làwọn fẹ́ máa jẹ so tó ṣé tó bá ta property yẹn tí wọ́n jẹ́ wọn ò ní jẹ́ tán mo ní bàbá gbọ́dọ̀ tí ń gbọ́ nílẹ̀ Yorùbá tí bàbá ń jogún ọmọ ṣùgbọ́n àwọn èèyàn kan wà tẹ́ pé conscience wọn ajá ti jẹ́ wọn ò ní so láàrin lọ́kọláya ẹ máa pé tọkọ mi bá betray mi nìkan ẹ máa wò ó nu pé tí àwọn ẹbí ẹ̀ tó bá jẹ́ ẹbíkẹ́bí àbí tó bá lọ yọwọ́ lọ́la ńkọ́ ṣé ẹ̀ ń get calculation yẹn so ní aspect pé ẹ ra property Mr and Mrs wàhálà tó wà nínú ó yàtọ̀ sí Mr Kabiru Ṣógbọ́lá and Mrs Kabira Ṣógbọ́lá wọ́n ti bọ̀ pé as at that time ẹni yẹn ló ń jẹ́ Ṣógbọ́lá Kabira as at that year evidence máa fìdí ẹ̀ múlẹ̀ pé as at that year orúkọ yẹn òun ló ń jẹ́ orúkọ eléyìí lẹ́yìn náà ń jẹ́ so property yẹn if worst come to worst wọ́n á pín láàrin ẹ̀yin méjèèjì. ibi tẹ́lẹ̀ yẹn mọ̀ bínú ẹ má ti gbàgbé tẹ́lẹ̀ sọ mo níbèrè ìwúlẹ̀ ìgbà káfíńtì náà mo ti rí èèyàn kan rí tó fẹ́ ìyàwó orúkọ ìyàwó rẹ̀ àkọ́kọ́ Péjú ló ń jẹ́ orúkọ ìyàwó rẹ̀ ẹlẹ́ẹ̀kejì Péjú ló ń jẹ́ tó bá yẹ pé irú ẹ̀ tí wàá kọ orúkọ bẹ́ẹ̀ ni pé Mr kìnìkan Ṣógbọ́lá ẹjọ́ ẹ̀yin family Ṣógbọ́lá ẹ má bínú o àtàrẹ ya orúkọ yín lòdì àti Mrs Péjú Ṣógbọ́lá ẹ wúrú àárín yẹn ìmí torí ẹ̀ tó fẹ́ Péjú ló náà jẹ́ ọyá bò náà jẹ́ ṣe. máa torí ẹ̀ lọ ṣe máa ní kẹ́ máa lo full name sínú document wọ́n bá jọjọ́ orúkọ kan náà wọ́n lè jẹ́ third name kan náà ẹgbẹ́ ìgbà tí mo fẹ́ dá orúkọ ìbílẹ̀ kan mo ní Comrade Brown Olúwayẹmísí a tó bá bí mi nínú document fún mi ní a mi wà ń bẹ̀ tí bá fẹ́ kọ sínú land document mi lè lo a I will write it in full. No tí o ti bá lo a tó náà bá ná a wà ní orúkọ tó sọ̀hún wàhálà ti wà so máa kọ orúkọ mi full tábàjọ dórúkọ kan náà tájọ jẹ́ sọ́ni nǹkan náà àlejò jẹ́ and apart from that ibi tá a ti ń yọ sọ́nà láti ń yọgbọ̀ òfin náà lágbára fact and evidence ṣe kókó as at that year tí wọ́n prepare agreement yẹn the second Péjú was not married to that man. Yes. Is that first Péjú that married to that man that time? No nígbà yẹn. ó bímọ fún kódà ó bímọ fún ṣáájú sílé. in others òun ni mi sọ pé third name ló máa sọ ànígbà tẹ́ ẹ̀ ń sọ yẹn tó bá wà legally married ṣe àwọn pé concubine nìyẹn. bọ̀ ìyẹn ti bímọ fún kọ́tẹ̀ tó pàdé ilé concubine nìyẹn as at that time ẹni tọ́jọ́ wà pọ̀ ọmọ wà láàrin wọn ẹni tọ́jọ́ wà pọ̀ automatically ọmọ ẹ̀yẹn nẹ́tọ̀ sógun yẹn
ọmọ ìtọ́bí sí mi. Ìyá náà ti lẹ́tọ̀ọ́ sí nìyẹn. Ẹ má kó pọ̀ gbogbo ogún ìyàwó òjogún ọkọ. Ìyàwó òjogún ọkọ. Ọmọ ló lógún lábẹ́ òfin o. Ṣé bẹ́ẹ̀ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé kódà kò wọ́n bímọ fún un. Ìyẹn ti yàtọ̀ wípé ogún tiẹ̀ ni mò ń sọ bọ̀ nínú dọ́kúmẹ́ǹtì tí mo tọ́kọ sí dọ́kúmẹ́ǹtì yẹn ni pé èmi àti lágbájá lájọ ní. Tọ́kọ bá dàdí kan ní property orúkọ ẹnìkan ló máa wà mẹ́ẹ̀ sí tó ti kọ orúkọ ìyàwó ẹ̀ sí ó sọ pé àwọn méjèèjì lájọ ní tó jẹ́ ẹ̀fọ́ ìyàwó yẹn lẹ́tọ̀ọ́ sí tiẹ̀ wà nú ẹ̀ nìyẹn. Ṣé tẹ máa ń sọ báyìí ni wípé tí obìnrin ò bá ti bímọ nílé ọkọ kò lẹ́tọ̀ọ́ sógun torí ìyàwó kò lẹ́tọ̀ọ́ sógun ọmọ nìkan ló lẹ́tọ̀ọ́ sógun. Customarily wọ́n ti mọ àwọn àṣà ẹlòmíì ní òfin wa ní kò ní wà entitled but wọ́n á fún níbi tó máa sì tó yẹ pé ilé bàbá wọn ni wọ́n á fún níbi tí ó máa gbé. But níbi tó máa gbé òun náà ni mo sọ customarily àṣà àti ṣe oníkálukú ló máa determine yẹn. Ẹlòmíì wọ́n lè ṣú lópó ẹlòmíì wọ́n lè fún bọ́ tó bá jẹ́ pé legally ó wà married pẹ̀lú legally tí ò bímọ fún kíyàn kan lọ bímọ illegally legitimate wife ó ní right sáwọn kan yẹn bẹ́ẹ̀ ni ìyàwó alárédè nẹ́tọ̀ sí òfin fìdí ẹ̀ múlẹ̀ pé ìyàwó lé ẹ̀yìn òfin àṣìṣe pé wọ́n bímọ. So ṣẹ́rí ó ní logic tí oníkálukú oríṣiríṣi ẹ̀ bá dé because when you want to say it at the end of it ó lè máa lọ takò àwọn nǹkan kan but ní ìlànà ó máa ní grand tẹ̀lé fi proof ilé báyìí ó máa ní grand tẹ̀lé fi proof ilé báyìí so tabakan la straight but lábẹ́ àwọn nǹkan kan mọ́ nǹkan kan that legal wife have rights ó ní say àwọn méjèèjì jọ fẹ́ra wọn ò bímọ ni wọ́n dẹ̀ jọ kú nígbà tó kọ́ kú ìyàwó nẹ́tọ̀ sógún ọkọ ẹ̀ bọ́ níbi tó bímọ àwọn méjèèjì ti jọ ṣiṣẹ́ lẹ̀ fún àwọn ọmọ wọn láti jẹ. So ẹ máa rí pé polygamous family gan tó bá kú wọ́n máa pín ogún yẹn wọ́n á pín fún àwọn ọmọ wọ́n lè rò pé ìyá àwọn ọmọ náà ló máa bọ́ wọn táwọn ọmọ bá live dáadáa á tọ́jú àwọn òbí wọn. ṣóyè yín so òun ni aspect yẹn so ní ti issue pé mo raise issue kan lẹ́ẹ̀kan pé ogún tiẹ̀ property tiẹ̀ ní tiẹ̀ tọkọ ní tọkọ when your husband want to buy a property torí ó bímọ fún tó bá forúkọ ẹ̀ sí ó fi help ẹ̀ fi fẹsẹ̀ àwọn ọmọ ìdílé mi but obìnrin ní advice yín kẹ́ forúkọ ọkọ yín obìnrin lè lọ lọ́kọ níbòmíì kò mí ìpọkọ ẹ̀ lè claim property ẹ̀ ó lè fẹ́ ọkọ yẹn náà kò mí ìpè ọkọ yẹn lè claim property obìnrin ló lè claim property ọkọ ẹ̀ ọkọ ò lè claim property ìyàwó kò lè torí pé wọ́n wà legally married ní ìsìn kí ìyàwó yẹn wá kú tó bímọ kó wá lóun fẹ́ jogún ìyàwó yẹn kó pín fún àwọn ọmọ tiẹ̀ kó pín fún ìyàwó mi kò possible ṣé ẹ gẹ́tì lọ́jíìkì yẹn so obìnrin ló ń jogún ọkọ ẹ̀ ọkùnrin ò ń jogún ìyàwó ẹ̀ kò possible kí ìyàwó move on pẹ̀lú láìfẹ́ kọ́kọ́ yẹn wá ní pé torí pé ó wà lábẹ́ òrùlé òun ogún ẹ̀ òun máa pín òun máa gbà nínú ogún ẹ̀ kó tó lọ tí ó dẹ̀ ṣe pé ó ní owó nínú owó yẹn kó ní bẹ̀ gan ẹ má jà tọ́ra wa àwọn ọkùnrin kan àwọn kéèsì kan máa wà lọ́dọ̀ mi tí wọ́n àti àwọn bá jà tó bá gba ṣọ́ọ̀bù fún wa lè jáde nínú ṣọ́ọ̀bù wọ́n á ní kó lọ kẹ́rù po tó bá rẹ́ǹtì dé fún wa ní kó lọ kẹ́rù tó bá ra fóònù wọn á gbà ẹ̀yin obìnrin ẹ lájú ẹ wáìsì dáadáa o who does that nígbà tẹ bá wà lábẹ́ ọkùnrin ẹ máa rí pé tẹ bá commit offence kan kẹ́yìn àtọkọ yín jọ commit offence òfin assume pé wọ́n máa mú ọkọ wọ́n máa fìyàwó lẹ̀ ní the sense of pé òfin believe pé ó ti wà ní abẹ́ ọkọ yẹn instruction tọkọ yẹn bá fún òun ló ṣe so jẹ fọ tọkùnrin kan bá lọ gbé yín wá nílé bàbá yín tó wá ṣe responsibility as husband tẹ bá jà kò ní láti gbà lọ́wọ́ yín o lẹ́yìn náà máa fi tayọ̀tayọ̀ mú fóònù fún it is my own you bought it for me it is my property ọjọ́ tó ti fún mi ló ti jẹ́ tèmi tí ìyàwó náà bá decide láti fún ọkọ ẹ̀ ní nǹkan ọjọ́ tó ti fún ló ti jẹ́ tọkọ ẹ̀ o ò lè béèrè padà automatically mọ̀ èyí ti di gift láàrin ara yín ó ní irú nǹkan yẹn náà máa ń ṣẹlẹ̀ o kò jẹ́ ká máa sọ pé kí family máa ṣe bọ̀ ibi tí ayé ń lọ yìí àfi kán máa ṣe o mo ṣe mátà kan pé ká máa ṣe ìwé láàrin ọkọ àti ìyàwó wọ́n nífẹ̀ẹ́ ara wọn kó máa fojú tífẹ̀ẹ́ bá wà wọ́n á máa wo ọjọ́ tí nǹkan bá fẹ́ da ó ti sọ́nù orin àwọn akẹ́rù kan wọ́n ní kò sí bó ti wù kó ń kó mú tó sọmọ dúdú díẹ̀ yóò wá tá a bá ń calculate pé kò sí bí nǹkan ṣe lè máa sweet
even ní marriage nínú counseling tèmi ṣe fáwọn èèyàn àwọn at least mo ṣì gbìyànjú mo ti lo ó pẹ́ bí more than 25 years now mo sì sọ pé àwọn àsìkò díẹ̀ máa wà ní ìgbéyàwó stage by stage tó jẹ́ pé ìpínyà yẹn máa dé báyìí orí ọ̀fẹ́ Kristi ni ọdún 5 ọdún 10 15 years 25 years 20 years 30 years tó bá wọ 35 years tó graduate ní òsì kan tó máa òun sọ fún yín ẹ ṣe máa ráwọn ìyá àti bàbá mi tó máa ti rán wọn dé yunifásitì tó máa kọ́ra wọn that stage yẹn temptation yẹn máa dé láti pín yín níyà ṣùgbọ́n tẹ́ bá ti gbàgbọ́ òun lóye dá kéèyàn máa lọ fún marriage counseling kó tó marry gbogbo àwọn kan yẹn máa ti mọ̀ so gbogbo àwọn kan yìí á jẹ́ orientation fún yín gbogbo àwọn èèyàn kan tí wọ́n fi cancel wọn yẹn tó bá fẹ́ wá kó tó marry pé these things put in your hand níbẹ̀ ẹ̀kọ́ tó bá tó time tó bá bọ́ sí crisis wàá lè manage ẹ̀ dáadáa if not so ẹ máa break àwọn kan yẹn máa break yín obìnrin tí ó mọ̀ pé iṣẹ́ lòun kọ́kọ́ ní kó mọ̀ pé òun gbọ́dọ̀ make money ní life build the career tó rò pé mo ti lọ lé ọkọ mi ló máa ṣe gbogbo ẹ̀ irú àwọn obìnrin bẹ́ẹ̀ yẹn tí ṣù bá ṣẹlẹ̀ ó máa suffer obìnrin tó ti ń build the career ilẹ̀ kó tó di pé separate tí nǹkan kan yẹn tiẹ̀ tó dé a ò pé jẹ́ ní tiẹ̀ fi ẹlẹ̀ òun ṣe tiẹ̀ jẹ́ máa ṣe tèmi wọ́n lè má separate nígbà tí mo pé mi ò wọ́ọ̀yì àwọn ọmọ mi ò lè ní nǹkan fi ṣẹlẹ̀ ní pé tọ́kọ mi ò bá fún mi wọn ò lè get ẹ̀ èmi kan ti build the career mi pé táwọn ọmọ mi bá ní nǹkan mi kí ni ọmọ tágbára mi ká ni mo ń bí kì í ṣe ọmọ tágbára ọkọ mi ká mo máa ń sọ fáwọn èèyàn dáadáa tó bá wá fún counseling lọ́dọ̀ mi tó bá fẹ́ marry obìnrin ọmọ tágbára ẹ ká òní kò bí má bí ọmọ tágbára ọkọ ẹ ká fún àpẹẹrẹ tágbára àwọn kan fún ara ẹ bá ká ọmọ mẹ́ta bí méjì fi àyè mistake ẹyọ kan yẹn lẹ̀ tó bá wá gbàkámú tí ò bá wá fi lẹ̀ bẹ́ẹ̀ má bí ọ ṣé nǹkan tó ń jẹ́ kọ́pọ̀lọpọ̀ marriage máa ní problem nìyẹn pé obìnrin tó wà ń bẹ̀ kò ṣe máa ṣe ẹ̀ dáadáa ọmọ tágbára obìnrin bá ká ní kẹ́ ẹ bí ẹ má bí ọmọ tágbára ọkọ yín ká ọkọ yín lè wà lọ́fì kó wà kẹ́ẹ̀nì àmọ́ ọlọ́mọdé àríwá làkúnṣe ẹni tọ́kọ ẹ fòṣọ́lẹ̀ tó kú kò tọrọ kú fọ́kọ ẹ ẹni tíṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹ kò tọrọ kíṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ ẹ ọkùnrin míì tó bá lọ kàgbákò obìnrin burúkú míì ẹ má trust ọkọ yín débi pé mi ní kẹ má trust ọkọ yín bọ́ ẹ fààyè pé sátánì lè dé sáálẹ̀ yìí ti fún yín láti rọkọ yín lọ́wọ́ ọkùnrin míì da kò ṣe kó fẹ́ ṣe ṣìnà ó lè jẹbi iṣẹ́ lè ṣe àwọn obìnrin burúkú tó wà mẹ́ẹ̀ kọ́ wo mọ́ kọ́ lo nǹkan fún kó há sí wọn lọ́wọ́. ṣé ìgbà máa mú ọkùnrin lẹ́yìn? ìyẹn ó lé agbára o ìbá tó bá lè spiritually káyá bá tá wà ńbẹ̀ o ọ̀rọ̀ ẹ̀ ń ta ni ẹ bá wo ní social media gbọ̀nyẹn rí káyá máa ń ta tó máa ti fi sọ́hùn bàbá bá ti débi àṣekínní dùn ní ọmọ àgbàgbé ilé o ibi tó bá ń dùn lọkùnrin like bẹ́ẹ̀ obìnrin mi frustration tó bá ti fọ́pọ̀ ẹ̀ díẹ̀ báyìí tí yẹn bá ti wò tó bá ti sọ ọkùnrin mi ò ní fẹ́ wálé ibi tó ti ń parambulate bí apalẹ̀ parambulate dẹ́rẹ̀ lọ́ ti ń kó sí pápẹ́ àwọn abo so ẹ gbọ́dọ̀ máa calculate gbogbo àwọn nǹkan yẹn mọ́ tó tẹ́ bá máa bímọ mo mi sọ fún mi pé tóbìnrin bá fẹ́ ra property ọkọ tó bá nífẹ̀ẹ́ tó care about you kò ní kó fi orúkọ òun dandan lá kó forúkọ òun ra property yẹn tí ó bá love ẹ lóòótọ́ kò ní kó forúkọ ẹ rà torí mọ̀ pé property yẹn kó bá forúkọ ẹ rà gan òun lòun náà máa jèrè ẹ̀ because àwọn ọmọ ẹ̀ ló máa ní anything tóbìnrin bá rà ọmọ ẹ̀ ló padà ní so why tí ọkùnrin yẹn máa sọ pé dandan lá tí ó máa ní kó ń plan àti treat ìyàwó yẹn kí ló nílò orúkọ yẹn tí ẹ̀ náà gan ọmọ ẹ̀ náà ló máa jogún ìyàwó àtàwọn ọmọ ẹ̀ náà ló máa padà jogún ẹ̀ so tí ẹ bá rà àwọn ọkùnrin tó bá sọ pé obìnrin lọ ra property ó rà lórúkọ bàbá ẹ̀ àbó rà lórúkọ ẹ̀ tó máa ń bínú wọn ò nífẹ̀ẹ́ ìyàwó wọn kọsí ní ìrìn tó ràn jù bẹ́ẹ̀ ọkùnrin lè fẹ́ yàwó méjì mẹ́jọ pọ̀ àtẹ̀gò obìnrin ò lè fọ́kùnrin méjì pọ̀ àtẹ̀gò. àdìsórí kan ẹ̀jẹ̀ sáré yàbàrá ó jọra ni ọ̀rọ̀ olórin ẹ̀mí kan tó jáde láyé lẹ́nu àìpẹ́ yìí nígbà tá a máa rí kinní kan tó gbé jáde lórí íńtánẹ́ẹ̀tì tí mo wò ó tí mo sì kà á ó ṣàfihàn wípé nínú nǹkan tí obìnrin yìí kọ kó nígbà tó wà láyé ni pé àwọn dúkìá àwọn ogún tó wà nílẹ̀ kí wọ́n gbé fún ọkọ òun ọkọ yẹn kì í ṣe fún ọjọ́ àpapọ̀ wọ́n separate kì í ṣe fún ọjọ́ àpapọ̀ wọ́n ti separate pé kó fún ọkọ òun àwọn èèyàn kan ní orí ọmọbìnrin yìí pé wípé láti lè jẹ́ kí ó lò ó fún àwọn ọmọ ẹ̀ tó ṣiṣẹ́ gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ àwọn kan ní pé àwọn fámìlì ló yẹ kó fún nígbà tó yẹ fún àtọkọ ẹ̀ wọn àjọ sí papọ̀ mọ́ tó jẹ́ kí wọ́n ti separate kí lè rí sí yẹn. òun ló máa mọ reason tí ó fi sọ bẹ́ẹ̀ so tí ò bá jẹ́ pé wọ́n forge will
ẹ má yàrá ṣe bí ṣe gbogbo kan tá à ń sọ yìí pé ọkọ ló nù wọ́n fọ́jú wíìlì dáadáa wọ́n fọ́jú wíìlì wọ́n fọ́jú wíìlì ó ti ṣe kéèsì sẹ́yìn kan lọ gbé pépé àti ní bàbá ti ṣe wíìlì lẹ̀ wọ́n gbé nílé ṣọ́wọ́ èèyàn ni ìwé wíìlì máa wà ṣùgbọ́n ó ní a máa ń porúkọ àwọn èèyàn kan tó gbọ́dọ̀ wà níbẹ̀ láti fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ pé tó sì máa wà láyé pé lóòótọ́ ni wíìlì yìí wọ́n ṣe àwa ẹni yẹn ló máa choose èèyàn kan yẹn ẹni yẹn ló máa mọ̀ pẹ̀lú lọ́ọ̀yà tó máa lè sọ pé yes wíìlì ni mo ṣe sọ ni mo ṣe pinnu ọwọ́ lọ́ọ̀yà dẹ̀ ni wíìlì máa wà wíìlì ò kì í sí nílé kò sí lọ́wọ́ ẹni yẹn kó wá gbé sínú ilé ó máa gbé sọ́wọ́ lọ́ọ̀yà àbí kó gbé sọ́wọ́ èèyàn kan tó trust so in that process tí lọ́ọ̀yà bá gbà bọ̀dẹ̀ àbí in that process ẹni yẹn gbà bọ̀dẹ̀ nítorí bá gbé jáde lọ́màkà is it not a forgery o bó ní àwọn kankan tẹ bá fẹ́ investigate àwọn kan yẹn ó láwọn kankan tẹ máa ṣe then will updating náà wà very very important by the time tí lady yẹn ṣe will yẹn òun àtọkọ ẹ̀ lè ṣìjọ wà papọ̀ kó má tí update ẹ̀ tọ́lọ́jọ́ fi dé so any choice they have to follow the will but on the norms obìnrin yẹn máa mọ tó rí mo sọ lẹ́ẹ̀kan fún àpẹẹrẹ tí mi bá ra property orúkọ èmi àtọkọ mi la fi hàn ìdí dẹ̀wà mo ní reason yẹn mo fi ń ṣe bẹ́ẹ̀ nítorí mo máa sọ fáwọn pé nǹkan tí mo jẹ́ lénìí ibi tí mo dé lénìí tọkọ mi ò bá pay each sacrifice ní ìrírí bẹ́ẹ̀ kò sí fọ́bìnrin láti ṣiṣẹ́ ajàfẹ́tọ̀ọ́ mi nìyẹn mo lè travel mo lè gbá ọmọ mi tó financially spiritually everything ló fi support mi iṣẹ́ mi nígbà tó tiẹ̀ tó wá ní mo dá dúró pọ̀ apart from pé ó fowó ràn mí lọ́wọ́ àfi set ẹ̀ up àjọ ń ṣiṣẹ́ yìí tí bá lọ fẹ́ lọ ṣáàbù lẹ́tà ń gbà mí o tó bá rí pé ẹni yẹn máa le ó lè má dá ọmọ iṣẹ́ mi lóhùn ó lè jẹ́ àwọn lọ́ máa lọ ṣáàbù that is pé ó ṣe nínú iṣẹ́ yẹn owó tá a níyẹn àjọ ṣiṣẹ́ ẹ̀ ni get àjọ ṣiṣẹ́ so mo dẹ̀ wò pé ẹ̀tọ́ ẹ̀ wà ń bẹ̀ ni mo ṣe kọ́ ní Mr. and Mrs. but tó bá jẹ́ pé on the norms mo ṣiṣẹ́ tèmi ń ṣiṣẹ́ tiẹ̀ a lè kọ́ ní Mr. and Mrs. o káyọ̀ máa rò pé mo yóò fẹ́ o a lè kọ́ ìyí tí ẹ̀tọ́ ẹ̀ wà nú ẹ̀ either sweat time ìyẹn máa forúkọ ẹ̀ sí because mi ìfẹ́ jọ̀hún mi ìfẹ́ kí nǹkan kan dúró dé mi níwájú tẹ́ ìdájọ́ so kó lóun bímọ 50 I don't care kó fẹ́ yàwó 1 million half nú ẹ̀ tó jẹ́ tọ́ tiẹ̀ tí mo sọ yẹn òun ni gbogbo wọn máa pín tèmi tó jẹ́ tèmi no ṣẹ́rí àfù tiẹ̀ náà àwọn ọmọ mi lẹ́tọ̀ọ́ sí àfù tèmi àti tàwọn ọmọ mi ni ọpọlọ ní kìíní ẹ jẹ́ káwọn obìnrin jí ẹ má jẹ́ àsùnlé. tọ ọ̀rọ̀ tí comrade Brown tí wọ́n sọ yìí olóyè Odùṣínà ṣe é faramọ́. ṣẹ̀rí tàbá wò lọ tàbá wò bọ̀ ẹ mọ̀ pé ẹ̀sìn mùsùlùmí ó fara àyè gbà pé kọkùnrin fẹ́ ẹyọkan méjì mẹ́ta mẹ́rin ní ti ẹ̀sìn onígbàgbọ́ gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n máa ń wí ní tí ìrájú ẹ̀ nítorí à ń rí àwọn kìrìsìtẹ́nì mìíràn tó fẹ́ yàwó ju ẹyọkan lọ bẹ́ẹ̀ àṣà òyìnbó tí ẹ̀sìn kìrìsìtẹ́nì kó mọ́ra ló mú ká máa sọ pé ìyàwó kan níbẹ̀ ìyẹn bẹ́ẹ̀ àṣà àwọn baba ńlá wa kò sí oní ìyàwó kan so èébú gan ni ẹni bá fẹ́ ìyàwó kan wọ́n gbàgbọ́ pé ẹni fẹ́ ìyàwó kan pọ́pọ́ lọ tí ì pé tó ní àrí àwọn bàbá wa kódà wọn kì í fẹ́ fi ọ̀rọ̀ lọ́rú ẹni bẹ́ẹ̀ torí kò ní mọ nǹkan tó fẹ́ dá sí kò mọ bó ṣe fẹ́ dá so wọ́n bí azum pé ọpọlọ ẹ̀ ó kù díẹ̀ kí á tó lọ́dọ̀ àwọn bàbá wa náà tàbá tẹ̀síwájú ṣẹ̀rí tọkùnrin bá fẹ́ ní ìfọ̀kànbalẹ̀
tó dẹ̀ rí pé ìyàwó òun ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun, kò ní ṣe, kò tí yẹ kí ọkùnrin yẹn tún máa kóru ẹran erin sórí kó tún máa fẹsẹ̀ wá ihò rẹ̀ nílẹ̀ẹ́lẹ̀ kiri. So tó bá ń ṣe yẹn àbùkù ló fẹ́ kàn, torí pé ìyàwó ẹ eléyìí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹ. Àwọn nǹkan tó yẹ kí obìnrin máa fi tẹ́ ọkọ lọ́rùn ó fi ń tẹ́ ẹ lọ́rùn. Nǹkan mẹ́ta náà lọ ọkùnrin nídìí. Kí ni nǹkan mẹ́ta yẹn? Nǹkan àkọ́kọ́ náà ni kó obìnrin ní ìtẹríba. Nǹkan èkejì òun náà ni oúnjẹ. Kí obìnrin mọ àkókò tó yẹ kó fún ọkọ lóúnjẹ, kébi má pa. Ẹlẹ́ẹ̀kẹta tó jẹ́ pàpàǹbarì ẹ̀ òun náà ni ìbá ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin. Ṣẹ́rí tí obìnrin kan bá ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kódà ààyò ni. Ọkùnrin máa máa sọ pé obìnrin yẹn ti fún ọkùnrin yẹn ní nǹkan jẹ ni. Tóbìnrin bá ti ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn, kódà ní inú ẹ̀sìn mùsùlùmí tí ààyè wà láti rí pé kò fẹ́ tó mẹ́rin gan pàápàá, tóbìnrin kan bá ti níyẹn, ó máa ṣòro kẹ́ tó rí ọkùnrin yẹn kó lóun fẹ́ ṣe súnà pé òun tó fẹ́ ṣe mọ́súnà, òun fẹ́ lọ fẹ́ èkejì, ó máa ṣòro fún gan, kò ní lè ṣe é lórí ohun tó ń wá náà ló ti ń rí nínú ilé yẹn. Ibi tí ààyè ti ń wà láti tẹ̀síwájú náà ni ibi tí obìnrin ò bá ti ní nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Tí ò bá ti ní, ẹ rí i pé ọkùnrin á bẹ̀rẹ̀ sí ní àwọn ìmọ̀ràn kan tó máa mú kí ó máa lọ máa ṣèrú àwọn. Ifun nǹkan bí òbí fẹ́ sílé á ní ń ta, bí ò fẹ́ wálé á ní ń ta. Torí nǹkan tó ń wá nílé yẹn ó lè rí níta. Tó bá ti rí ẹyọ kan nínú ẹ̀ níta yẹn, ó di kó bẹ̀rẹ̀ sí ó ti lọ o. So ìyẹn ó jẹ́ nǹkan tó wà very very important. Mostly tí n bá lọ ṣe lecture fún àwọn lọ́kọláya, mi máa ń sábà sọ, mo dẹ̀ tún máa ń sọ kan pé ẹ má lọ́ọ̀fù o. Bẹ́ẹ̀ ṣe ṣe hà yẹn làwọn èèyàn máa ṣe pé màá ní ẹ láìkì ni o, ẹ má lọ́ọ̀fù o. Nítorí ìfẹ́ fọ́jú. Nǹkan ẹni bá fọ́jú nǹkan tí ò dá, á jẹun tí ò yẹ kó jẹ. Bí wọ́n wọṣọ ọ̀dọ̀tí fún wa, á wọ̀ bẹ́ẹ̀ náà ni. Ṣé tẹ bá love, then ó ṣòro wé. Tẹ bá gbé sórí ìwọ̀n, kò sí bó ti wù kó rí, á fi síbi kan ju bí kan lọ. Ibi tó bá dẹ̀ fi sí ló máa ń ní problem. Ẹni tó bá love, tó bá ń ṣe nǹkan tó yí kò dáa, àti sọ fún ó máa ń ṣòro, nítorí ò ní fẹ́ ní lára, ò ní fẹ́ họ̀tẹ̀. Nítorí ìfẹ́ téèyàn ní. Bẹ́ẹ̀ tó bá láìkì èèyàn, wá o, nítorí pé mo fẹ́ràn ẹ̀, ohun tó ń yẹ yóò kù díẹ̀ kí a tó kò ṣe àtúnṣe ń bẹ̀ o, tó bá yẹ àtúnṣe màá yà fún ẹ. But then to love, you will never utter such statement out. Like you don't want to hurt the person. Ìfẹ́ yẹn ló máa ìfẹ́. Ṣé rí ọ̀rọ̀ tí comrade sọ lẹ́ẹ̀kan yẹn, kì í ṣe ọ̀rọ̀ ọ̀fẹ́ tí ó ti kúrò ń bẹ̀ o. Ọ̀rọ̀ pé mo like èèyàn, lágbájá ó ṣe nǹkan báyìí, ó ṣe nǹkan báyìí, gbogbo nǹkan tí ẹ̀tọ́ yẹn ẹ fẹ́ fún. Dádì wọn tí wọ́n sọ̀rọ̀ bàálẹ̀ kan yẹn, ẹ rí i pé láàrin wọn tẹ́ bá wo àárín yẹn dáadáa, ẹ rí i pé àjọṣepọ̀ tó dán mọ́rán máa wà mẹ́. Ànímọ́ mẹ́ta yẹn wọ́n ní o tí ò bá sí ń bẹ̀, ẹ̀yin dádì ò ní ṣe ojúṣe tó yẹ kí wọ́n ṣe nílé. I'm telling you. So ká wá padà sí ọ̀dọ̀ àwọn obìnrin fúnra wa gẹ́gẹ́ bí ẹni tí ó mú ọ̀rọ̀ wá, ìyẹn tó mú ọ̀rọ̀ kíni kí n ṣe wáyé. Kí ló fa ìyapa òun àtọkọ yìí? Ìyapa yẹn ni pé ó fẹ́ yàwó mi. Àwọn obìnrin náà ni ọ̀tá ara wa, àwa lọ̀tá ara wa.
obìnrin lọ̀tá obìnrin o, ọkùnrin neutral ni o. Bẹ́ẹ̀ ni ó fẹ́ ìyàwó mi wàhálà dé, tí ọkọ ló ń bá wọn fa wàhálà ni àbí àwọn ara wọn wọ́n jọ ń fa wàhálà? Ọkọ kọ́ ní ń fa wàhálà yìí o. A ti sọ wá ọkọ pé oníjìbìtì ẹ̀dá ni ọkọ yẹn, èso ti yé ní bẹ́ẹ̀. Kí ló fa ìyapa? Ní pé àwọn obìnrin méjèèjì wọn fẹ́ ríra wọn. Obìnrin lọ̀tá obìnrin. Ó lè má jẹ́ ìyálé lè fẹ́ nawọ́ ọ̀fẹ́ kíyàwó sọ pé rá o. Òun ní kò sún tẹ́lẹ̀ ní o, àwọn alẹ́ àwùká ìkúkú dìdíkà kúrò ń bẹ̀ ni. Jẹ́mọ̀ ìyàwó náà máa bẹ ìyálé náà gbọ́ pé mo sún fún ẹ, o tún fẹ́ lé mi dànù. Yẹ̀rí pé ọ̀rọ̀ ńlá nìyẹn. Jẹ́mọ̀ pé kì í ṣe ọkùnrin ló a lè pé ọkùnrin ló fà á wálé, bẹ̀t tí àwọn méjèèjì bá jọ ní ìfẹ́ràn, ìdí nìyẹn tó fi jẹ́ pé a fi sọ pé àdàfún yìí táwọn bàbá fi sọ wípé òṣàjẹ́ ń pé méjì obìnrin ò dénú. But at the end of the day, tàbá wò lọ tàbá wò bọ̀, mo ní experience kan nígbà tí mo fi ṣe ológun lẹ̀. Mi ò tètè rí owó ìfẹ̀yìntì mi, gratuity mi ní ṣẹ̀ṣẹ̀ rí gbà. So mo á wò pé kí ni mo fẹ́ máa ṣe. The next thing tí mo lè máa ṣe nígbà náà ni pé kí n gun ọ̀kadà. Tí mo rí pé ó lè máa mú owó ojúmọ́ wá, wọ́n á bẹ̀rẹ̀ sí gun ọ̀kadà ayé ìgbà náà lọ. Àwọn ibì kan wà àti mo máa ń gbà, àwọn bàbá kan àti ìyá kan wà níbẹ̀. Wọ́n ti darúgbó gan, wọ́n máa ń gbé wọn síta, wọ́n máa ń sá wọn. So bí wọ́n bá ti gbé wọn síta, tí n bá ń kọjá ń bẹ̀ ní àsìkò tí wọ́n bá gbé wọn síta yẹn, ìyá bàbá jókòó báyìí, ìyá náà yóò gbà fún bíi 30 minutes tí mo máa fi lọ máa bọ̀ yẹn, or 45 minutes tí wọ́n fi ń sá wọn yẹn. Wọ́n ní sọ̀rọ̀, wọ́n ní ṣe nǹkan, wọ́n kàn tẹ máa wò ni. Mo máa ń ronú lọ́kàn mi pé nígbà kan mà ní ìyá yìí náà jà pé ọkọ bí ó ti lọ ṣe kíní kan o. Mo nígbà kan náà ni bàbá yìí náà máa ń ṣọ́ ìyá yìí náà kiri o. At this stage kò sí irú ẹ̀ mọ́. Wọ́n ti kú, ogbó ti gbà á. Kí ló dé tá a wá máa ronú ìgbà yẹn? Tá a fi wá ń mú ní ọ̀ranyàn ní àkókò tá a wà lọ́dọ̀ yìí pé kò sí bí ó ṣe jẹ́ máa ṣe kíní kan. At that time tá à ń jà yẹn, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló máa ń bàjẹ́. Ilé olórogún wọn nílé ogun ni, báwo la ṣe dogun? Ṣebí fúnra wa náà la sọ dogun. Wọ́n á di gbogbo nǹkan ń lọ ilé ológun. Ọmọ ológo nú ilé wọ́n á sọ ọ́ di ọmọ olófo. Kí ló dé tí a ṣe máa ronú ìgbà tí ikú ò tiẹ̀ tí ì dé tó ogbó máa gba gbogbo nǹkan yẹn lọ́wọ́ wa? Kí ni nǹkan tó ń gbà náà? Ṣebí nítorí àbániṣe ogun láńgbájá ní ogun tàmàdò ní, ṣebí yẹn náà ni. Tí tó ogbó bá tiẹ̀ tí ìwà dé náà, tí kú bá dé nǹkan, ta ló ní? Àbáàrí fámílì kan tó jẹ́ pé wọ́n perish at the same time. Mo ti rí ọkọ kú, kò ju ọjọ́ kẹjọ lọ, ìyàwó náà gbéṣẹ̀, wọ́n jọ lọ at the same time. Mo ti rọ́pò àti ìyàwó àtàwọn ọmọ tó àríkànlẹ́nu tó mẹ́ta ọ̀gá lè fowó pamọ́. What is our problem? Ọlọ́run ọba ó ti ṣètò gbogbo nǹkan yẹn. Nígbà tí Ọlọ́run máa dá wa, kò dá ẹ̀dá ní pé kó dá aṣọ mọ́, kò dé dá property mọ́. So ọ̀pọ̀lọpọ̀ ayé ìgbà yẹn rí tí ò tí sí ìfẹ́jú sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan báyìí, ayé rojú ń gbà náà. Àwọn ìyá wa ń gbà náà wọ́n gbọ́ tọkọ, wọ́n rí nǹkan kan rò. Mo dẹ̀ máa tún mẹ́nu dé ọ̀dọ̀ àwọn òṣèré orí ìtàgé wa tó jẹ́ pé gbogbo àwòrán tiwọn, gbogbo eré wọn lórí ìtàgé lọ́rọ̀ olórogún náà ni kì í end well. Tó tí kì í bá ti end well, bẹ́ẹ̀ náà ni àdìsọ́kàn àwọn èèyàn máa wà. Táwọn èèyàn bá tẹ̀ tí ní pé àwọn fẹ́ ní ìfọwọ́sowọ́pọ̀ láàrin ara wọn lóbìnrin, tó ń bá ti lọ wo eré yẹn tó ti yé nìsí, ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n ti máa rò pé irú nǹkan tó ń ṣẹlẹ̀ náà ni wọ́n fi ṣeré yìí o.
wọ́n hun àhun pọ̀ náà ni wọ́n máa hun pọ̀ wípé ẹ jẹ́ ká lò báyìí tá a bá lò báyìí ó yẹ kó rí báyìí díẹ̀ wọ́n á sọ ọ́ di nǹkan tí kò dáa tó bá jẹ́ díẹ̀ máa ń da ọ̀pọ̀lọpọ̀ ilé ní òtítọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tí wọ́n ti dá légbodò náà ni kò ní í dá légbodò lákòókò ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀rọ̀ yìí ó fẹ̀ ó dẹ̀ mú ká gbogbo wa ká ní ọgbọ́n ká rí ikọ́ nínú ẹ̀ dáadáa pẹ̀lú nǹkan tí arábìnrin yẹn mú wá so kókó nǹkan tó fàjà wọn náà ni pé ọkọ fẹ́yàwó so ní àárín ẹ̀ mo rọ gbogbo àwa obìnrin tí Ọlọ́run bá rí pé àfọ́ sí sáìdì yẹn àti ẹni tó ní lọ́kàn pé mo bá ìyálé ńlé mo fẹ́ lé àti ìyálé tó ní lọ́kàn pé wọ́n fẹ́ yàwó lé mi ní gbà kí gbogbo ara ti pé bí ikú ò tiẹ̀ tí ìgbà ogbó á gbà níjọ kan. tọ́ ẹ ṣeun kí ni kó wá ṣe báyìí lórí ètò. nǹkan tí obìnrin yẹn lè ṣe òun ni pé lákọ̀ọ́kọ́ obìnrin afọ́jú dòfin tó gbé wọn àti dàdà ní fact tó bá yẹ pé transfer ló fi ṣòwò yẹn ó ní grant tí ó bá jẹ́ cash ló lọ kó torí mo ti ṣe kan náà ọlọ́run ní kó jẹ́ pé ìyàwó ló ra ilẹ̀ yẹn lórúkọ rẹ̀ tó bá fẹ́ ṣiṣẹ́ ilé ṣe ló ń kówó fún ọkọ cash owó ogi ọkọ kílìmù pa ní ojú mi pé òun lòun ní ilé pé ìgbà tí wọ́n á wò lọ tí mo wò bọ̀ nínú ọ̀rọ̀ wọn kẹ̀lé ó ń ṣe mí sẹ́yìn pé irọ́ tó bá pẹ́ àṣírí máa òótọ́ lórúkọ lè take time ó máa padà hàn later ni mo discover pé ó ti lọ sí Ministry of Foreign Affairs wọ́n ti lọ káàkiri kó tó gbé mátà yẹn wá sọ́dọ̀ mi wisdom Ọlọ́run ni mo lò mo wá sọ fún pé tó bá jẹ́bẹ̀ ṣe bí wọ́n ló kọ́lé ṣe bí ìyàwó ẹ̀ lónìí ló dá gbélé ẹ̀ kúrò lórí ilẹ̀ ìyàwó ẹ̀ tó bá jẹ́ gíní tiẹ̀ lọ yọ kúrò tó bá jẹ́ páànù tiẹ̀ lọ yọ kúrò èyí tó ní ìyàwó ẹ̀ rà yẹn fi ilẹ̀ blọọkù tí wọ́n náà ra yẹn náà àwọn ilé yẹn lọ yọ kúrò kò fi ilẹ̀ yẹn yes fi ilẹ̀ lọ́yọ́ ẹ̀tọ́ tiẹ̀ tó wà lórí ilẹ̀ yẹn lọ yọ kúrò kò fi ti ìyàwó ẹ̀ lẹ̀ tó wá sáré kiri tàbí gbé lọ court ọgbọ́n yẹn la fi gbalé yẹn fún ìyàwó bíbẹ̀ kọ́ ọkùnrin yẹn dúró tán láì dẹ̀ bá gbé bùkátà lórí àwọn ọmọ. ó rẹ́dí àti bà nǹkan yẹn jẹ́ nígbà tó rí pé òun rọ́nà ló rẹ́dí àti bà lé yẹn jẹ́ ibẹ̀ yẹn lẹ́tí mọ̀ pé kì í ṣe òun ló kọ́lé tó bá jẹ́ òun ló kọ́ ni tó dẹ̀ gbé bùkátà ọmọ ẹ̀ tóbi nìkan bá gbé bùkátà ọmọ ẹ̀ kò nínú òun fẹ́ bá ilé jẹ́ ilé tiẹ̀ tó rà ó lọ gbé ta ni ó tà ìyàwó ò ta tiẹ̀ ìyàwó kọ́ tiẹ̀ ń gbé tiẹ̀ ọ̀nà wọn dẹ̀ jì síra wọn. so n ti máa advice lady yẹn wò kó ṣe ni pé kó gather facts a sì máa ráwọn èèyàn tó mọ̀ nígbà tí ọ̀rọ̀ yẹn ń ṣẹlẹ̀ kò lè díjú títí kó má nìyàn kan tó sọ fún rárá ta so mo sọ fún mi pé kó approach human rights office or kó bá tiẹ̀ ní kó ń lọ court àwọn lọ́ọ̀yà náà àfi sùúrù kó kọ́kọ́ approach àjọ tó ń jà fẹ́tọ̀ ọmọ ènìyàn ADR center kọ́kọ́ jókòó gbọ́ wọn ná wọn na yes àwa mọ bá ṣe máa tọ́ sọ́nà ṣùgbọ́n táwọn fact bá wà tí ò bá ti gbọ́ agbé lọ ilé ẹjọ́ ni ilé ẹjọ́ máa bá wa wò síwájú wò sọ̀sọ̀ ṣùgbọ́n tí ò bá sí ẹ̀rí mo sọ́rí o mo sọ fóbìnrin yẹn tó bá fi Mr and Mrs kọ́ síbẹ̀ kó jẹ́ Mr and Mrs lólò kó jẹ́ Mr alágbájá àti Mr and Mrs tamedo wọ́n á pín ilẹ̀ yẹn sí méjì ọkọ yẹn máa jogún ẹ̀ o ọ̀nà tó tún lè gbà wọn ni pé èyí tó kọ́kọ́ tà tó jẹ́ pé Mr and Mrs ni ó béèrè fẹ́tọ̀ ẹ̀ ń bẹ̀ tó kọ́ yọ kúrò nínú TV yẹn á mọ̀ pé òun ò ní lùsì rárá stupidity ẹ̀ price díẹ̀ ló máa pay fún wisdom mi tó tún lè lò nìyí ṣòwò ń sọ fún wọn pé kọ́kọ́ approach wa náà irú yẹn àníkọ́ wọn àwọn gbọ́kàn wà lẹ́rù pé yẹ ká máa sọ ní orí afẹ́fẹ́ so àmọ́ bá ṣe máa gbọ́ àá ṣe ìwádìí wa àá dẹ̀ mọ̀ bá ṣe máa jáde tí ẹ̀tọ́ ẹ̀ máa fi tẹ̀ lọ́wọ́ so ìyẹn dẹ̀ jẹ́ ọ̀rọ̀ advice fún ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n ń ṣe kínní yẹn tẹ́ bá fẹ́ ra property ẹ máa là dáadáa write your children's name ẹ lè kọrúkọ ọmọ yín sí ẹ lè kọrúkọ ara yín sí ọkùnrin tó bá nífẹ̀ẹ́ yín kò ní bínú pé ẹ ṣe kọrúkọ yín sórí property tẹ́ rà surname bàbá tiẹ̀ lẹ́ ń jẹ́ náà ó ti gbé iyì fún orúkọ bàbá ẹ̀ náà kí ló nílò orúkọ tiẹ̀ fún tó bá pé surname orúkọ ẹ̀ gangan lẹ fẹ́ fi ṣe surname ẹ lè lo orúkọ yín kẹ́ wá forúkọ ọkọ yín ṣe surname ó fi hàn pé ẹ ti fún orúkọ ẹ̀ náà ní iyì nìyẹn tó bá nífẹ̀ẹ́ yín tí ò dẹ̀ lérò láti claim property yín lọ́jọ́ ọ̀la kò yẹ kó bí ọkọ yín nínú now
lórí yẹn. Dáàdi wa sọ kankan lẹ́ẹ̀kan tí mo fẹ́ tọ̀ mọ́lẹ̀ sí. Àṣírí ńlá ni tí kò ń ṣe nǹkan tó ń jáde dáadáa. Púpọ̀ náà àwọn obìnrin kì í ṣe pé ìjà pé ká bá ara wa ní àjọṣepọ̀ gan ni ìṣòro wọn. Ẹ̀rù tó ń pa nǹkan tí ó jẹ́ ìgbéyàwó, púpọ̀ nù àwọn obìnrin ayé òde ìsìn, adùn tó wà nínú ìgbéyàwó wọn ni. Àwọn bàbá ayé àtijọ́ gan náà wọn ò ní. Wọ́n á ní owó lobìnrin mọ̀, owó kọ́ lobìnrin mọ̀ òun. Kí nìdí tó yẹ pé wọ́n máa fi gbogbo ilé kówó sí fóbìnrin, obìnrin míì wọ́n á tún lọ ṣe ṣìnà. Love, affection ni obìnrin ṣe, attention yẹn òun ni number one thing tóbìnrin fẹ́. Kò sí bẹ́ẹ̀ lè ṣe kí ẹ máa kọ́ ní tóbìnrin máa nága máa complain tóbìnrin ò bá ti ní attention we always complain. Attention yẹn obìnrin ò lè fi báyọ̀ ṣeré bọ́lá ń ṣe dá wa nìyẹn. Adam àti Éfà gan fún ara ẹ̀, Adam àti Éfà ó ṣẹlẹ̀ láàrin wọn. Attention yẹn ìdí tó dẹ̀ fi máa rí bẹ́ẹ̀ òun ní pé ọkùnrin lè rò pé òun ò róbìnrin kó o pé màá mú mi torí inú ìyẹ̀pẹ̀ láti dọ́kùnrin. Bọ̀ inú ẹran ara ọkùnrin láti dá obìnrin. Without them we cannot live fine. Not that part we live, we will still feel it. Ká lówó ká ní gbogbo nǹkan. That attention Ọlọ́run ti dá a mọ́ wa torí ibi tó ti yọ wá jáde. Àṣírí alákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì òun ni pé ohun tó ń dùn ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí wọ́n lè sọ òun ni pé tó bá wò ó dáadáa ẹ bèèrè lọ́wọ́ onímọ̀ sáyẹ́ǹsì, sexual urge obìnrin ó ju tọkùnrin lọ. Ní okun ọkùnrin èmi lọkùnrin lò. Tó bá ní kóbìnrin kọ́ máa súnmọ́ obìnrin lọ́jọ́ 6 ó lè má rẹ̀. Ọkùnrin wo ló lè lọ expressly lórí obìnrin wákàtí 2 kó má mọ̀ pé nǹkan ó jáde lára wọn. Gbogbo mo lè lo wákàtí 2-3 yẹn irọ́ ni. A lọ fún bírèkì á máa dà á máa wọlé á máa dà á dẹ̀ ti lo nǹkan ni 5 minutes ni. Á ti lo nǹkan ni. Á ti máa gbó oríṣiríṣi, á ti lo oògùn oríṣiríṣi. Gbogbo ọní ṣùgbọ́n obìnrin kò lè dálẹ̀. Tẹ bá tún ṣì ń wọlé ẹ̀ ń wọlé ló ṣì bóbìnrin lára mu. Ìyàtọ̀ tó wà ń bẹ̀ ni pé ọkùnrin inú wọn dùn inú wọn dùn bàbá máa gbé rí, ṣùgbọ́n ìdùnnú ni tóbìnrin ń bá ṣiṣẹ́. Tínú obìnrin ò bá dùn tẹ bá ń bóbìnrin lájọṣepọ̀ òun ló máa dàpẹ́ máa ní ẹ̀rọ wo ẹ̀lágbájá kókó máa sùn lẹ́ẹ̀bọ̀rọ̀ gidi ni kò mọ style ọmọ kan wà ń ta tó mọ style. Ẹ múnú obìnrin yẹn dùn ẹ jẹ́ kẹ́ wò bẹ́yà kò ní react ẹ máa mọ̀ para obìnrin move gidi. Obìnrin gan da omi ju ọkùnrin lọ. Ẹ máa mọ̀ pé kíní yìí wà lára obìnrin ó ju ti ọkùnrin lọ. Ṣùgbọ́n tí obìnrin bá ti marry tí wọ́n bá ti ń tán expect lónìí náà ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa expect too much of their marriage òun ló ń jẹ́ kó máa bára wọn nínú ṣù yẹn. Irú obìnrin nìsín tó ń retí nǹkan kan lọ́dọ̀ ọkọ ẹ̀ tí ò rí irú ìdùnnú love tọjọ́ fi ṣe boyfriend and girlfriend yẹn wọ́n expect pé jẹ́ pé bẹ́ẹ̀ náà ló ṣe máa lọ nínú marriage. Stress ó wà ń bẹ̀ responsibility ó wà ń bẹ̀ ó máa changes máa wà ẹ̀yin lẹ́jọ́ máa work on ara yín. Ṣé tóbìnrin yóò bá ti rí nǹkan yẹn tó bá ti sún wọn wọ́n á change yẹn wọ́n á gbé ìfẹ́ yẹn á gbé lórí ọmọ mímọ́ mi tó bá ti kàn máa sọ fún ọkọ mi ni mo mọ̀ kí n tó mọ̀ mọ́. Ẹ má dàpọ̀ ìfẹ́ tí mo ní sọ́mọ mi yàtọ̀ sí tí mo ní fọ́kọ mi. Ẹ má dàpọ̀ àwọn ọmọ mi mọ̀ ọkọ mi ni mo mọ̀ kí n tó mọ̀ mọ́. So àwọn ọkọ mi gbọ̀n lé mi kò ṣe ní má gbọ̀n lé mi mi ò dàpọ̀ attention tó jẹ́ kí n fọ́kọ mi mú fọ́kọ mi ìtò yẹ pé òun fún mi ó ń fún mi ìtò yẹ ká fún àwọn ọmọ wa bá ṣe busy tó and try àti make schedule láti fún wọn ní attention láti fún wọn ní time tó bí ò tiẹ̀ tó a ṣe force ara wa pé time kán lè rí bá wa sọ̀rọ̀ ká lè mọ nǹkan tí ó bá ń ṣe wọ́n. But àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin love wọn yẹn tí wọ́n bá ti rí ní tó fẹ́ nínú marriage instead of call words towards it pé nǹkan tí obìnrin wáyé wá ṣe nìyẹn ìjà la obìnrin wáyé wá jà a máa sáré kú ni kì í ṣe tèpè torí bá a náà sáré mọ́ lórí ọkọ àsáré lórí ọmọ tí ìyá amóṣù ìyá àwọn gómìnà yìí tó bá tẹ́ pẹpẹ lẹ̀ tó bá náà dúró àwọn ti gbà lórí ọmọ wọ́n á ti ṣubú wọ́n á ti jábọ́ lórí ilẹ̀ yẹn ohun kan ni wọ́n á balẹ̀ yìí sọ̀rọ̀ àti spàrẹ́tà obìnrin wa a máa sáré kú a máa ṣán jàkú ni a máa jàkú ni lórí ọ̀rọ̀ ọmọ abiyamọ kò ní jókòó ní ó ti dá fọ́mọ mi jẹ́ ń tẹ́ pẹpẹ ṣé ẹ̀ ń gẹ̀ tó ìdùnnú tóbìnrin bá ṣe yẹn we need to work towards it láti lè achieve nǹkan tá a nílò nínú ìgbéyàwó wa torí iṣẹ́ lobìnrin lọ ṣe o ogun láyé àwọn obìnrin ogun láwáyé wájà
ayọ̀ tó bá ti bẹ̀rẹ̀ sí menstruate yẹn kò sọ́jọ́ sí ni wọ́n àfọ́jọ́ kù tó bá bẹ̀rẹ̀ menstruation láàrin oṣù kan wàá ṣe ọjọ́ 5 ọlọ́jọ́ ẹlòmíì ṣe ọlọ́jọ́ 7 before kó tó rí menstruation ni cramp máa wà pains máa wà ẹlòmíì mood swing ní tiẹ̀ lẹ́yìn menstruation kí bọ́dí ẹ̀ tó padà you still have another week nínú 4 weeks ó ti lo 3 weeks rí nira tó bá lóòótọ́ rí menstruation inú ẹ̀ dùn ó ti lóyún nìyẹn ọlọ́dún bá ti lóyún tóṣù mẹ́wàá ẹ̀ máa fi pé ó bẹ̀rẹ̀ nìyẹn tó bá ti lóyún olúwa ṣeun mo bímọ o láyé àtàláfíà ó ti bẹ̀rẹ̀ breastfeeding night vigil tó dẹ̀ ṣe ń tọ́mọ yẹn bó ṣe ń dàgbà lọ ó lè sí ní ọmọ mi gbọ́dọ̀ ṣe lé ọmọ gbọ́dọ̀ ṣe lé ọmọ gbọ́dọ̀ ṣe lé so táìmù ìgbà tóbi ní fi sí ni òun ló jẹ́ pé kò jẹ́ kóbi tó bá máa wò lóòótọ́ kò jẹ́ kóbìnrin máa ṣiṣẹ́ ṣùgbọ́n nàìjíríà ta wà nínú ẹ̀ kò ṣeé ṣe wọ́ọ̀dù ta tiẹ̀ wà nínú ẹ̀ kò ṣeé ṣe ìyà jẹ obìnrin yẹn so stress tọ́lọ́ ti gbélé wa lọ́wọ́ tó ràn wá ṣe gangan ó ti pààyàn lùkú lọ́tọ̀ iṣẹ́ ilé lásán pààyàn ju iṣẹ́ owó lọ ọkùnrin mi ò mọ̀ pé ìyàwó yìí stress ọmọ ti pọ̀jù ó ń ṣe lè jẹ́ ká assist ẹ̀ kí àwọn ẹ̀ fẹ́ ṣe wàhálà kò fẹ́ kú dànù síbẹ̀ báyìí a máa wà ní ìyá alágbọ́já tí ò gbọ́kọ́ ọmọ yẹn ń ké obìnrin yẹn máa ti máa ṣiṣẹ́ ilé kò lè sọ pé kò ń bá gbọ́mọ o kò dẹ̀ sí ní tó ń ṣe o kó tẹ fóònù ni o kó wo fíìmù kó wo bọ́ọ̀lù ni o kò yá wọn jáde tí ń dùn ẹ́ bí àṣẹ ẹgbẹ́ mi kan mo wá wà bẹ́ẹ̀ ẹ̀gbọ́n mi kan ti sọ fún mi ọjọ́ kan mo wá wà bẹ́ẹ̀ mo ní ẹgbọ́n ẹ padà sí ìdí nǹkan tẹ̀ ń ṣe tọmọ yẹn tó bá mọ̀ pọ́ ọmọ òun fẹ́ ké òun ni bàbá orúkọ bàbá ẹ̀ ló ń jẹ́ kó gbé èmi mo kọ́ fẹ́ gbọ́n mi yẹn pé no obìnrin ìyàwó lé yín ò kì í ṣe slave ni so ọkùnrin míì ti bìdí pé tí ìyàwó bá fọṣọ tóun bá ba ṣàn àbí tóun bá ba fún tóun bá ta ó ti dẹrú nìyẹn ṣe ẹgẹt so àwọn nǹkan yẹn olóòtú ó wà very very important kò sí tí mi lè ṣe fọ́kọ mi ní ìdísẹ́ ẹ̀ máa sọ fọ́yàn yìí pé ẹni tó máa mọ́kọ mi á kọ́kọ́ lanú mi kọjá nítorí tó ń ṣe fún mi ni mo fẹ́ dá padà fún n tó ń ṣe fún mi ni máa ṣe fún padà èmi ní attitude yẹn 50-50 tó bá ṣe fún mi máa dá padà fún when you care for me I want to care for you with all my life you don't care for me nonchalant attitude oúnjẹ iṣẹ́ tí mo ṣe ó ní wípé kì í ṣe pé irú mi kò jẹ́ ká fall in love mi ò dẹ̀ fall in love débi pé mo jẹ́ kí heart mi máa control brain mi yes ọpọlọ mi máa ń ṣiṣẹ́ 24/7 ni n tó nà sí mi ni mo ń nà sí padà mo lọ síbi iṣẹ́ kí n tó dé ọkọ mi wò kókè tí bá máa fi dé ó máa ti rẹ̀ mí ó gbọ́ bẹ́ẹ̀ jáde nínú freezer wọn mẹ́ ó ti ṣe oúnjẹ ẹlẹ̀ pé káwọn ọmọ oúnjẹ mo jẹun bọ́kọ mi ṣe gentle tó tí àwọn yẹn wá sọ pé kọ́ mi bá bínú tó mi ò lè dédé fèsì ọkọ mi sọ̀rọ̀ it's because he honoured me I don't kò disrespect mi ò rẹ́dí àti disrespect torí kò ṣe fún mi báwo mo ṣe fẹ́ ṣe fún ọkùnrin ní ìdírí ìyàwó ilé ẹbí ẹrú tó yẹ pé tó bá sọ̀rọ̀ ìyàwó ilé ò gbọ́dọ̀ sọ̀rọ̀ nǹkan bá máa jẹ́ obìnrin yẹn lọ́kọ̀ọ̀kùnrin lè sọ ìbànújẹ́ ló máa wà. bẹ́ẹ̀ni a máa lọ fi lọ àwọn tí ò yẹ kó fi ọ̀rọ̀ lọ níta. nígbà tí o bá ti ní dùnú kò lè fún ẹ́ństáì tó ń fẹ́ depression máa ti sẹ́tì púpọ̀ náà àwọn ìyàwó ilé báwo ni wọ́n wà depressed. bùkátà ìní àmàgbé bùkátà ọkùnrin ní ìdè máa náwó dádì ṣùgbọ́n tó bá ní ìfọmọlúwàbí ṣe tóbìnrin bá rí fọkànbalẹ̀ obìnrin a lè ṣiṣẹ́ máa sọ pé kí ni obìnrin míì tó bá rí tó fẹ́ lára ọkùnrin tó ní fọkànbalẹ̀ tó rífẹ̀ẹ́ kò pọ̀ kó máa ṣiṣẹ́ kó máa bọ́ ọkọ yẹn kó máa bọ́ ọmọ kó máa pọ́n láṣẹ kọ́kọ́ yẹn máa dán nígbà tó bá rí ní tó fẹ́ tó rí fọkànbalẹ̀ inú ẹ̀ máa dùn ní a máa ṣiṣẹ́ a máa ṣe oríṣiríṣi nǹkan a máa sọ fáwọn èèyàn ń ta kọ́kọ́ òun ló ń ṣe nítorí pé ìfẹ́ wà láàrin wọn ìṣọ̀kan wà ní àárín wọn so òun ni mo ṣe ń sọ pé ní ẹ wá worú obìnrin yẹn tí ó sì ń bàjẹ́ bẹ́ẹ̀ obìnrin kẹ̀rẹ́ wọn lè complain níìsín nǹkan tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ-láya tó bá ní sex ó máa ní tó constant jù nínú àwọn èèyàn ní change nígbà tó fẹ́ ó lè máa like back tó bá tó stage kan ó máa change ọkùnrin náà máa change ó lè máa like back ó lè jẹ́ pé ó ti switch lọ sí front ìwọ máa rò pé back yẹn ló like ìyàwó náà máa rò pé back lọ́kọ like front yẹn by that time kò ní feel pé ẹ ní ẹ kọ́ máa ní sex kò ní ìyàwó ẹ̀ ò ní move àbí kọ́kùnrin náà máa rò pé kí ló tiẹ̀ lórí ẹgbẹ́ kò wet kò ṣe kíní kan kò ṣe get àwọn kan tí mo ń sọ tí communication tó bá dá bá wà láàrin wọn púpọ̀ yes obìnrin mi kò ní lè lanu sọ fọ́pọ̀ ẹ̀ pé bó ṣe ń bá mi lájọṣepọ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn obìnrin mi ò enjoy ẹ̀ pains máa ń rí òun lóbìnrin mi ò ṣe respond sọkùnrin kò ń ṣe pé tó bá rí nǹkan tó máa dùn inú òdùn òun gbò báwo ló ṣe fẹ́ fún ara ẹ̀ lè move ìyí tára ẹ̀ bá tún move gan ibi tọkùnrin yẹn kì í sí ó lè má tẹ́ lọ́rùn púpọ̀ náà obìnrin ò lè fẹ́ ní ara ẹ̀ púpọ̀ náà obìnrin ò sọ pé tàbí alágbájá I want it back mo fẹ́ pé olùbíkì mi mo fẹ́ pé obìnrin ló máa ń ìyàwó àwọn tí ń ṣe ṣìnà ni ẹni obìnrin yẹn máa sọ̀rọ̀ síta bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ẹ béèrè lọ́wọ́ ọkọ yín
ó wà important àwọn kan ṣẹ́rí marital cases ti pọ̀ níwájú mi ara nǹkan tó ń fa kí ló ti ń jẹ́ yẹn bí pastor bí èmi kí ló ń jẹ́ pastor kí ló ń jẹ́ pé ọ̀tọ̀ lẹ̀sìn ọ̀tọ̀ ní nísàsọ yìí àṣẹ Ọlọ́run ni. ó dàbí pé program gan ni mata ilé program kan lọ́tọ̀ ni máa bẹ olóòtú pé kí wọ́n fi àyè sí àkókò kan pé so that because ọ̀rọ̀ eléyìí kò ń ṣe ọ̀rọ̀ pé kìíní o ọ̀rọ̀ tó ń tóbi wí so káàkiri sí orí another program àásọ lẹ́kọ̀ọ́rẹ́ ìwé máa tú láwẹ́láwẹ́ so but advice mi fẹ́ nìyẹn òun ni pé kó take a step ogún tiẹ̀ tọkọlọkọ ó ti ṣe mistake náà there are ways that you make the amendment tó bá gba war you give it war ní wọ́n sọ pé gbàgbà fọlọ́hún lórí property ẹ kúrò níbẹ̀. tọ́ olóyè Odùṣínà kí ni kò ṣe. tó gbogbo àlàyé tá a ti ṣe lẹ́yìn àtàárọ̀ yìí náà mo rí i pé arábìnrin yẹn á ti rí ìkan àbí méjì àti rí mu nínú ẹ̀ èyí tó jẹ́ pàtàkì jù náà ni ọ̀rọ̀ tí Comrade Brown tí wọ́n ti sọ pé ó fi ọ̀rọ̀ yẹn lọ àwọn ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn tó bá sì ti fi ń lọ wọ́n bẹ́ẹ̀ náà kó tún máa rántí eléyìí tí a tún gbà nímọ̀ràn náà pé gbogbo nǹkan tọlọ́run ni àmọ́ ju gbogbo ẹ̀ lọ ṣá a lè sọ pé gbogbo nǹkan tọlọ́run ni kárí pé nǹkan tó yẹ tó tọ́ tó yẹ fún wa àwa kan yà á fi ẹ̀ bẹ́ẹ̀ rárá o ìdí nìyẹn tó fi yẹ pé kó tọ̀ àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lọ wọn. torí tá a bá ti sọ síta ní ìsìn lupus àti dákèsì ẹ̀jẹ̀ jíjí mi bẹ́ẹ̀ là ní. tọ́ orí ètò Kíni kí n ṣe náà ni ẹ wà tẹ̀ ń wò lọ́wọ́ lórí Bembeyeke TV pẹ̀lú àwọn lámìyító àwùjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn ọlọ́gbọ́n lórí ẹja mú tàjọ wà ní agbára ní dédé àsìkò yìí ẹ wá kí wọn kẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ kẹ fi nọ́mbà yín náà síta láti kàn sí ẹ jẹ́ bẹ̀ látọ̀dọ̀ Comrade Brown. ok orúkọ mi ni Comrade Brown Olúwayẹmísí Abigail láti àjọ OBF Justice and Peace that is Olúwayẹmísí Brown Foundation a jẹ́ àjọ tó ń jà fẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn à ń dá sí gbọ́nmi sí omi òtó bẹ́ẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ọ̀rọ̀ ogún ọ̀rọ̀ láàrin lọ́kọ-láya ìpẹ̀tùsáwọ̀ ẹni aáwọ̀ tó bá fẹ́ ṣẹlẹ̀ àbí tó ti ṣẹlẹ̀ à ń dá sí gbọ́nmi sí omi òtó a ní ìpele kan tí a ti ń ṣèrànlọ́wọ́ fáwọn tó wà lọ́gbà ẹ̀wọ̀n bóyá wọ́n fẹ́ kọ́ṣẹ́ ọwọ́ wọ́n fẹ́ kàwé iléeṣẹ́ wa ní computer centers ní ọgbà ẹ̀wọ̀n a ní affiliate mọ́ àwọn iléèwé gíga kan láti máa ṣe fún wọn ní lecturer ní ọgbà ẹ̀wọ̀n so bóyá ẹlòmíì ó ní the option of fine wọ́n fi tì í mọ́lé bóyá owó tí ó pọ̀ bíi 200 bí nǹkan kan so tá a máa ráwọn èèyàn tó máa ti kàn sí wa àbí lápò wo ara wa iléeṣẹ́ wa à ń san à ń ṣe ọmọ mi fẹ́ gba ṣe WAEC irú àwọn ọmọ tó wà ní ọgbà ẹ̀wọ̀n àwọn ọmọdé ẹ̀wọ̀n ọmọdún méje sí ọmọdún kìíní recently a sì sanwó NECO wọn a sanwó exam wọn so irú àwọn ìpele yẹn náà wà tí à ń ṣe ní ọgbà ẹ̀wọ̀n so a dẹ̀ ní ìpele tá a fi ń jà fún ẹ̀tọ́ ọmọdé àti ẹ̀tọ́ àgbàlagbà so a dẹ̀ ní ìpele tá a ti ń ṣe ìrònú agbára fáwọn tó kù díẹ̀ káàtó a dẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ bóyá church mosque CDA kò síbi tẹ́tí pé wa à ń jẹ́ káwọn èèyàn ọmọ ìwà ipá àti ṣe tó ń gbéyàn dé ọgbà ẹ̀wọ̀n ẹ ṣe. ẹ ṣeun. ojú olóyè Odùṣínà ó ti di ojú Bembeyeke nítorí òdú ni wọn kì í ṣe àìmọ̀fólókò àwọn olólùfẹ́ Bembeyeke TV tó orúkọ tèmi náà ni olóyè Odùṣínà Yunus Ìdòwú tí mo jẹ́ amúlùdùn gbogbo ìlú Lábàìwá ní Ìtòkò Tuntun ní Abẹ́òkúta nọ́mbà ìbánisọ̀rọ̀ mi òun náà ni 08034275939 08034275939 ẹ ṣé púpọ̀. tó Comrade Brown ẹ tí ì pè nọ́mbà tí. 08086062279 lẹ́ẹ̀kan sí 08062279860 08086062279. tọ́ kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí ẹ̀yin tèmi jákèjádò àgbáyé ọ̀rọ̀ rèé o lórí ètò Kíni kí n ṣe àwọn míín wà tó ṣeéṣe kí wọ́n bára wọn lórúkọ báyìí á ti kẹ́kọ̀ọ́ lórí ètò yìí bẹ́yìn bá sì ní nǹkan kan tó ń gbé yín lọ́kàn tẹ́ ẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ yí ọ̀rọ̀ sí tàbí ọ̀nà tẹ́ ẹ̀ gbé gbà ẹ
láǹfààní àti kàn sí wa lórí nọ́mbà tó wà nísàlẹ̀ tẹ̀sí ń wò yìí. Tẹ́ bá tẹ̀ ẹ fi tó wa létí lórí tẹ́ fẹ́ mọ̀ yẹn lórí kíni kí n ṣe. Wọ́n sì á gbé àwọn tó jẹ́ lámìlítọ́ àtàwọn tó lójú méjì nífẹ̀ẹ́ wa, wọ́n á lè jẹ́ ká mọ̀ pé òun báyìí ló tọ́, òun báyìí lẹ́tọ̀ tọ́ nínú àwùjọ wa. A nífẹ̀ẹ́ yín torí pé yín lèèyàn wà wá lèèyàn yín, péèyàn bá jẹ́ tẹni ìwò kan ní ẹni ìfẹ́ wa lẹ́ni tẹ ìwò kan nìyí. Ibi láti ṣẹ̀dúró Olúwa tóbi lọ́ba Fásùgbà ló pọ̀ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ ti wò lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́, ẹ ṣíà ẹ̀ fáwọn ẹlòmíì lóní Bẹ́ńbẹ́yẹ́kẹ́. DFASH Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. DFASH Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call DFASH Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. DFASH Express Logistics Services. Your convenience is our priority. ATJ Textiles ló túbọ̀ ń jẹ́ kí ojú wa tàn sí aṣọ àdìrẹ ilẹ̀ wa. First National Àdìrẹ Festival tó wáyé kọjá ló túbọ̀ sọ ní jí láti máa túbọ̀ gbárùkù ti aṣọ àdìrẹ wa àti láti mọ ojúlówó yàtọ̀ sí ayédèrú. Ní báyìí gbogbo ẹ̀yin ará ilẹ̀ yìí àtòkè òkun tí ẹ ti ń pè fún ríra aṣọ àdìrẹ yín, ATJ Textiles, Àṣàní àti Àdùkẹ́ Foundation ṣetán láti máa kó ojúlówó ránṣẹ́ lówó tí kò wọ́n jù. Ẹ̀yin náà ẹ wo bàtà, báàgì, agbádá, súùtì, dúfè, beddings, wedding gown, bangles, cotton, táì ọrùn àtàwọn ohun àrà míì tí wọ́n fi aṣọ àdìrẹ ṣe. Ẹ tètè ra tiyín lónìí. Bí ẹ bá sì tún fẹ́ ní rírán kí wọ́n tó kó ránṣẹ́ síbikíbi lágbàáyé, ó rọrùn jù. ATJ Textiles wà ní nọ́mbà 8 Olúfẹ́mi Èsúrú Oṣó Street, Ṣódùbí, Oníkólóbó, Abẹ́òkúta, Ogun State, Nigeria. Ẹ̀wẹ̀, ètò ìdánilẹ́kọ̀ọ́ fún individual, corporate àti group wà. Youth and Women Empowerment náà kò gbẹ́yìn ní Àṣàní àti Àdùkẹ́ Foundation. Ẹ pè sórí 0803 472 0409 tàbí 0703-897-7028 lórí Instagram àti Facebook. Ẹ tẹ ATJ Textiles. Aṣọ àdìrẹ ilẹ̀ wa tiwantiwa ni. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV, ìkànnì eléyìí ládùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV, ìkànnì eléyìí ládùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí. Ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe. Torí ẹyẹ bí ọ̀gìn òsì, kìnìún lọ bá ẹran. Ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV, ìkànnì eléyìí ládùn jù. Ó gbafẹ́ ó gbayì, òun ni ẹ máa wò. Support lọ. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ TV, lẹ́tí máa rí bẹ́bẹ́. Ìkànnì eléyìí ládùn jù. Daniel Salomon ló mú gbayì, òun ni ẹ máa wò.